ọ̀rọ̀ tí ìyàwó gbajúgbajà òṣèrékùnrin ni ìyún Fẹ́mi Adébáyọ̀ tó tún jẹ́ ọmọ àgbà òṣèré ìyún Alhaji Adébáyọ̀ Sàlámì tí ó gba àyè mọ̀ sí Ọ̀gá Bello ìyún ìyàwó ẹ̀ arábìnrin Ọmọ́táyọ̀ Adébáyọ̀. Ọ̀rọ̀ tí obìnrin náà tó sọ lórí awuyewuye tó ń lọ pé ìgbéyàwó wọn ti dàrú àti ọ̀rọ̀ tí ó lọ ń gbé sórí ẹ̀rọ ayélujára rẹ̀ ó mà ti mú ìfura wá. Bẹ́ẹ̀ ni àwọn èèyàn sọ pé ṣé kìí ṣe pé lóòótọ́ ní nǹkan ṣẹlẹ̀ nínú ìgbéyàwó Fẹ́mi Adébáyọ̀ àti ìyàwó ẹ̀ ìyún ìgbéyàwó tí wọ́n ṣe ní nǹkan bí ọdún 9 sẹ́yìn. ẹ̀rọ ti wípé lẹ́yìn ìgbéyàwó àkọ́kọ́ Fẹ́mi Adébáyọ̀ nínú oṣù kẹwàá ọdún 2016 ìyún October 2016 ìní Fẹ́mi Adébáyọ̀ táwọn èèyàn tó mọ̀ sí Jẹ̀lílì nínú fíìmù inú ṣègbéyàwó pẹ̀lú Ọmọ́táyọ̀ Maimunat Sanusi ní ìlú Ìlọrin ní ìpínlẹ̀ Kwara. Látìgbà náà ni Ọmọ́táyọ̀ tí ó tún ní ilé oúnjẹ Ìyàn Aládùkẹ́ ní ìpínlẹ̀ Èkó inú ti di ìyàwó lọ́ọ̀dẹ Fẹ́mi Adébáyọ̀ tá a sì gbọ́ pé ọmọ kan ló wà láàrin àwọn méjèèjì. Ṣùgbọ́n láti nǹkan bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn ni ìròyìn mà ti ń lọ káàkiri pé ìgbéyàwó Fẹ́mi Adébáyọ̀ àti Ọmọ́táyọ̀ ó mà ti dàrú. Kódà àwọn jẹ́ kó di mọ̀ wípé Fẹ́mi Adébáyọ̀ ó ti kẹ́rù kúrò nílé fún Ọmọ́táyọ̀ tí wọ́n sì ní àwọn ẹbí Fẹ́mi Adébáyọ̀ náà ṣàtìlẹ́yìn Fẹ́mi Adébáyọ̀ tí wọ́n sọ pé àwọn ò fẹ́ kó fẹ́ Ọmọ́táyọ̀ mọ́. Bó tilẹ̀ jẹ́ pé ìròyìn yìí ó ń jà ìrìn lórí ẹ̀rọ ayélujára Fẹ́mi Adébáyọ̀ àti Ọmọ́táyọ̀ wọn sọ̀rọ̀ lórí ẹ̀. Ilé ló sì jẹ́ kí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ káfàtẹ̀jíṣẹ́ ìyún mẹ́sẹ̀gì SMS ránṣẹ́ sí Fẹ́mi Adébáyọ̀ ṣùgbọ́n tí kò fèsì sí àtẹ̀jíṣẹ́ tá a fi sí láti ṣèwádìí ọ̀rọ̀ yìí. Lásìkò tí a ṣàkójọpọ̀ ìròyìn yìí tán ṣá o ọ̀rọ̀ tí Ọmọ́táyọ̀ Maimunat Sanusi ìyàwó Fẹ́mi Adébáyọ̀ tó lọ kọ sórí ẹ̀rọ ayélujára ìlú máa fún ìfura lọ́wọ́ àti ìgbésẹ̀ tó gbé lẹ́yìn ẹ̀. Lẹ́yìn awuyewuye náà lọ́sẹ̀ bíi 2-3 kan sẹ́yìn ni Ọmọ́táyọ̀ Maimunat ló lọ kọ ọ̀rọ̀ sórí ẹ̀rọ ayélujára Instagram ẹ̀ èyí tí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ rí. Níbẹ̀ ló ti kọ wípé gbogbo awuyewuye tó ń lọ ó ní ìdákẹ́jẹ́ inú lè yanjú ẹ̀, ó ní ìdákẹ́jẹ́ inú lè ṣẹ́gun ẹ̀ nítorí pé bóun ò bá dákẹ́jẹ́ bẹ́ẹ̀ gbogbo ìgbìyànjú òun akitiyan òun tóun ti fi àdúrà ìṣòro àti àwẹ̀ ṣe ó ní yóò kàn já sí pàbó ni. ọ̀pọ̀ èèyàn tó rí ọ̀rọ̀ ẹni wọ́n mọ̀ pé lórí ọ̀rọ̀ ìgbéyàwó Ọmọ́táyọ̀ ló ń sọ̀rọ̀ lé lórí. Ṣùgbọ́n kàyéfì ni pé bẹ́ẹ̀ bá dé orí ẹ̀rọ ayélujára Instagram Ọmọ́táyọ̀ lásìkò yìí Ìyàn Aládùkẹ́ lórí ẹ̀rọ ayélujára ẹ̀ ó ti pa ọ̀rọ̀ náà rẹ́ báyìí o. Ṣùgbọ́n ọ̀rọ̀ tó tún wá gbé sí sítórì ẹ̀ lórí ẹ̀rọ ayélujára Instagram tí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ ṣalábàápàdé lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ tá a wà náà yìí. ìní obìnrin náà ló tún kọ pé kò sí nǹkan táwọn èèyàn gbé kiri nípa àyàn bá ṣe bà àyàn jẹ́. Ó ní wọn kò lè dín nǹkan rere tí Ọlọ́run bá fẹ́ ṣe fún èèyàn lọ́wọ́. Gbogbo àwọn nǹkan tí ìyàwó Fẹ́mi Adébáyọ̀ tó sọ yìí àti àwọn ìgbésẹ̀ tó gbé pẹ̀lú bó ṣe pa gbogbo àwọn ọ̀rọ̀ tó ti kọ sórí ẹ̀rọ ayélujára rẹ̀ tó kó àwọn ọ̀rọ̀ tó ti wà láti bí ọdún kan sẹ́yìn sí orí ẹ̀rọ ayélujára rẹ̀ ilẹ̀ àwọn èèyàn fi ń wò pé ṣé kìí ṣe pé nǹkan kan ń ṣẹlẹ̀ nínú ìgbéyàwó àwọn méjèèjì lóòótọ́.